pé kọ́mọ̀tì àfàmọ́lé àbí nǹkan náà pawọ́ dàbí. No, àwọn sọ wípé ká má wọlé wípé gbogbo wa náà la lójú tá a fi ń rí báwo ṣe sọ yìí gbogbo wa náà la lójú tá a fi ń rí wípé kásá má wọrí wípé ọ̀ká fún àwọn ní 3 days wípé ọmọ yẹn máa jáde wípé bọ́tá bá ti àfàmọ́lé àwa ń sìn àsọpá lọ wádìí wípé wọ́n ló wà fà lọ́mọ ẹni tá a ti mọ̀lé tó máa release ọmọ bó ṣe máa jù sí ibì kan wípé kásá fún àwọn ní 3 days pé ọmọ máa jáde pẹ̀lú ìwádìí so ọ̀nà fi plead fún ìlú ọmọ lánàá ìpè ṣé kán gba béèlẹ̀ pé táwọn bá àfa bá wà láti mọ̀lé pé kò ní ẹ̀kọ́ àti pé àwọn ń ṣe prayer kan lọ́wọ́ wípé àfa náà ti gbọdọ̀ wà nínú ìdòkò láti mọ̀mọ́ fún àwọn ní igbó dúdú sán so bá a ṣe kúrò ní. sáfà yẹn sọ tí wọn nìyẹn. bẹ́ẹ̀ni ṣé ẹ mẹ́ni ẹrí tẹ́lẹ̀. àmọ́ rí o wọ́n ní àwọn ní. ó jẹ́ kan lára àwọn. ẹ má sọ̀rọ̀ tí ẹ má sọ̀rọ̀ tí ṣẹlẹ̀ ẹ tí ó bá yín wọ́n mọ̀ yín àmì ìjọba yín wọ́n mọ̀ yín lélẹ̀ àmì ìdèjì ó bá yín wọ́n mọ̀ yín ọkàn yẹn. padà àfa yẹn ẹ ti mọ àfa yẹn tó gbà wò. láti ẹ náà ni mo mọ àfa. tó dàlẹ́ ṣe mọ àfa yẹn. on Facebook ni mo ti rí ìgbà yẹn mo 7-7 ní bẹ́ẹ̀ dé mi so mo wá rí pé incidentally 7-7 ni òun náà mo fún wa bá ṣàtijọ́ yẹn pé ṣé for real ni wà nìyẹn ó yí tá a fi mọ́ra nìyẹn ó wá introduce mi sí cooperative Islamic cooperative man ní Òrògìdìgbà àbí ní wọ́n pè bẹ́ẹ̀ ní òkè after mọ́nà so mo wá lọ cooperative yìí two cooperative yìí láti wá close ẹ̀sìn láti bí 3 months ago bí 4 months ago náà ní lọ sí cooperative yìí ní ìpínlẹ̀ yẹn jí mi ọkọ mi rìn aláàbò kí n máa jáde every Sunday láti lọ meeting yìí òun gan ni chairman cooperative yẹn kan náà. ọjà cooperative. bẹ́ẹ̀ni. ṣé ìgbàgbọ́ ìyá àti ọkùnrin yẹn wíyẹn fẹ́ràn yín. àtọ̀ ṣé ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ sọ kì í ṣe pé ẹ fẹ́ràn yín àbí. láti nǹkan bíi oṣù bíi mẹ́rin sí ìlú cooperative mọ́ bẹ́ẹ̀ ṣe mọ́kùnrin yẹn kò bẹ́ẹ̀ lọ ṣẹ́yìn wàá mọ̀ ọkùnrin yẹn pé ń kọ́ ọmọ ní kéwù ni àbí lè yan mú ọmọ tí ọ̀rẹ́ yẹn ṣe ọmọ àbúrò ọ̀rẹ́ yẹn ṣe bẹ́ẹ̀. ní tí mo mọ̀ ní kó máa ń ṣe ó máa ń pa wọ́dà. ń pa wọ́dà. bẹ́ẹ̀ni àǹdìgbà tí wọ́n ní pé ọmọ yẹn pé wọ́n máa ń sá kiri tàbí nípa fẹ́ wọn sórí ọ̀dọ̀ Oríyọmí tí wọ́n ní Oríyọmí ò sí lára ju ká máa pọ̀ sọ́dún o mo fi bóyá ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ àṣàfà á lè kà pọ̀ wọn. ṣé òun ẹ ti láwọn ọmọ kan lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. mi ì rí ọmọ kankan lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn àwọn ọmọ ẹ̀ àtàwọn àgbàlagbà bíi ìkọ̀ọ̀kan tí máa ń rí lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ tọ́jọ́ tó wá sọ́dọ̀ mi gangan níjọ́ tí ó kọ̀ láti fi máa sọ fún mi pọ́nmọ́ sọ nìyẹn ó ní wọ́n mọ kan bọ̀ láti Ghana fóun tó fẹ́ máa gbọ́dọ̀ òun ìgbà tó sọ fún mi pé òun fẹ́ máa gba àwọn ọmọ sọ́dọ̀ náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀dọ̀ ẹ̀ kọ́ la fẹ́ kọ́kọ́ mú wọn lọ. mi ì rọ́mọ kankan lọ́dọ̀ ẹ̀. good brother àti bẹ́ẹ̀ làbúrò wọn àwọn questions mo béèrè yẹn ṣé wọ́n ti lè kọ́ lọ́pọ̀lọ́ mi ṣé ó ní ìtumọ̀ kí n ṣe pé kọ́ ọmọ ń kéwù kò dájọ́ lẹ̀ pé ó kéwù ẹ̀ tí wọ́n mọ wẹ̀rẹ́ ń bẹ̀ tó ń gbé ọ̀dọ̀ rẹ̀ tó ń sùn ọ̀dọ̀ àfà kò sí yẹn bẹ̀ abẹ́ẹ̀kọ́ ẹ wá ṣàyèdè mú ọmọ ọlọ́mọ ẹ mú lọ sí ọ̀dọ̀ ẹ̀ tó dẹ̀ bímọ tiẹ̀ ẹ gbọ́ civil servant ni. àmì náà gbọ́ sí civil servant mi ò mọ̀ bóyá ó ní pàtó sẹ́ka tó ń ṣe ó sọ fún mi pé tíṣà lè yálà bí ló ń ṣe kò ń ṣe tíṣà àwọn tó máa ń pa wọ́dà yẹn nìkan ló ń ṣe àdójọ́ tá a máa mọ́ ọmọ lọ àtẹ̀mí àti. ṣé mẹ́yìn sọ láti pé civil servant ni. ó náà ló sọ fún mi pé tíṣà lè níṣẹ́ kọ̀ọ̀kan pàtó tó ń ṣe. báwo ló sọ yẹn fẹ́ ni pé òṣìṣẹ́ ìjọba ló báwo ló sọ yẹn fún yín. ọjọ́ tá a lọ síbẹ̀ mo sọ ó ní sùkúl tó ń ti ń tíjì lọ́jọ́ tá a mú ọmọ ó ní sùkúl tó ń ti ń tíjì ó ní sùkúl tó ọmọ òun ń lọ ipò ní sẹ́kítírì bẹ́ẹ̀ ní ìsábà tòde ẹ̀gbọ́n tó ń sọ ọjọ́ yẹn nìyẹn yálà bí ló ń ṣe tèmi mọ̀ ní iṣẹ́ mi tó ti dùn bẹ́yẹn. ẹ farabalẹ̀ ṣé ilé ibi tó ń gbé yẹn bàbá ẹ̀ wà láyé. bàbá ẹ̀ ò sí láyé bẹ̀ tí ìyá ẹ̀ wà. ìyá ẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà èkìtì bẹ̀rẹ̀ báwọn nígbà ìyá rẹ̀ ti wà láyé òkú ṣe ṣe ó rọrùn bẹ́yẹn ìyàwó ẹ̀ náà gbénu lẹ́yìn. bẹ́ẹ̀ni iṣẹ́ wo ìyàwó ẹ̀ ṣe. tíṣà ni ìyàwó ẹ̀. politics teach. ìwọ̀n school of teach. ṣé civil servant ni àbí private school teach. civil servant ni ìyàwó ẹ̀. civil servant ni ìyàwó. bẹ́ẹ̀ni ẹ ṣó ìyẹn dá yín lójú. bẹ́ẹ̀ni ìyẹn dá yín lójú. bẹ́ẹ̀ni wẹ̀dọ̀. because àwọn kí lórúkọ ẹ̀ náà gbá àwọn gbà yẹn ìyàwó bá wọn ti staff ẹ̀ for now. ó ń teach the same. ó ń teach the same. ó ń teach the same. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni because ìyàwó náà jọ wà cooperative ni. ẹ̀jọ̀ máa ń sọ̀rọ̀. àjọ máa ń sọ̀rọ̀ àjọ máa ń kiri àṣà.
ṣe rí àfa lánàá tí ṣe iná rà àfa lánàá wọn bí wọn lánàá ìjẹta ni mo rí àáfàá tí mẹ́ta fún mi lọ sọ́dọ̀. ṣe ìrà àfa lánàá kí làfa sọ. àbá sọ wípé gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan kò jẹ́ mọ́ra wọn láwọn wá sọ́dọ̀ ìyá yìí torí àwọn ọlọ́pàá béèrè statement lọ́wọ́ wọn pé ìgbà tí wọ́n rí ọmọ yẹn ǹjẹ́ wọ́n lọ sí ọ̀dọ̀ àti yín àǹtí mi wọ́n wá ní àwọn lọ síbẹ̀ àwọn ò bá èèyàn ọba tó tún dé lẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tí àwọn rán lọ ó sọ pé òun ò bá àǹtí mi ní ilé so àwọn ọlọ́pàá gbà tá a ṣàròjọ ìta àwọn ọlọ́pàá ní báwo náà ṣe fẹ́ find out ọmọ jáde ọmọ ṣe fẹ́ jáde ní kókó wọ́n bá ní ọlọ́pàá yẹn sábẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé ṣé kájọ máa wà ní àbí kán bá mi wá ọmọ ní kán bá mi wà ní so àwọn ọlọ́pàá yẹn wá ní báwo lọmọ ṣe fẹ́ jáde àfà so gbogbo ọ̀rọ̀ tó sàn sọ wọ́n sàn ń gé mọ́ wọn lẹ́nu báwo lọmọ ṣe fẹ́ jáde ni wọ́n sàn sọ so ìgbà tó wá di pé àwọn tó tẹ̀lé wọn yẹn wọ́n tó 5 wọ́n láwọn ń ṣe meeting lọ́wọ́ pé ọ̀dà ń pè ìkan lára àwọn tí ọba ni ìkan lára. sọ̀rọ̀ ìfúnná bá fa. ẹ mọ̀ pé lọ́wọ́ ọdún ìgbà tó sílẹ̀ náà.